Mo kí yín o, gbogbo ọmọ Yorùbá pátápátá. Èmi náà ni mo kí yín káàbọ̀ sórí ètò wa, ètò yín Ọgbọ́n Àgbà lórí ìkànnì wa Ọgbọ́n Àgbà tẹlifíṣàn. Èmi náà ni Omilani Olúdáre Àrẹ̀mú, like father like son, ọmọ wa tó ń pè léegun létí nílùú ẹlẹ́rẹ́ àdùbí. Èmi ni o, òòṣà ńlá yín tí ń gbélé tí ń fọhùn ẹlẹ́rìn, agbélémọ tó ń ṣe lóko. Ẹ ṣé káàbọ̀ sórí ètò wa. Kí ni mo mú wá lénìí? Ìkan tí ó pọ̀ ni o, Awure Gidi tí ń taare aláàánú sí èèyàn, òun mo mú wá fún yín. Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ṣe mọ̀ mí lórí ìkànnì yìí pé àní finá, àní fẹ́ kan tanná fúnra wa. Ẹ máa bá mi bọ̀. Ẹ bá ń wá èkó asín odindi kan, ẹ wá taare odindi kan. Bẹ́ẹ̀ bá ti wé èkó asín tẹ́ ẹ wá taare, ẹ bá ń jáwé ìyálóde 8 péré o. Tẹ́ ẹ bá ti jáwé ìyálóde 8 péré, èyún funfun, ẹ tún já pupa náà, ẹ tún já 8 péré. Ẹ wá bá ń wá pẹ̀. Bẹ́ẹ̀ bá ti rápẹ̀ tí mò ń wí yìí, ẹ méwé ìyálóde funfun àkọ́kọ́ tó jẹ́ 8, ẹ fi tẹ́lẹ̀ apẹ̀. Ẹ mú asín tí mò ń sọ yìí, ẹ mú lé lórí o. Ẹ fa taare sẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Ṣé ń gbọ́? Ẹ wá bá ń wá 200 naira tuntun tó ṣẹ̀ṣẹ̀ ṣe yùn pupa báyìí. Ẹ dàbò. Ẹ wá tún wá mú ewé ìyálóde pupa tí mo tún sọ yìí náà, ẹ wá fi bo gbogbo ẹ̀ lórí. Tẹ́ ẹ bá ti fi bo gbogbo ẹ̀, ẹ rí gbé kaná. Tẹ́ ẹ bá ti wá gbé kaná, ẹ fi sùúrù sí. Ẹ fi sùúrù sí dáadáa. Nígbà ó bá jó dáadáa tán, ẹ wò ó, ẹ̀yin àgbà, kí ló tún kù? Nǹkan tó kù ni wípé ẹ sọ̀kalẹ̀, kẹ́ ẹ lọ kó kúnná. Tó bá ti wá kúnná, inú ọtí là dá sí. Ẹ dá sínú ọtí, ẹ mọ́ mú ní gáàsì kankan láràárọ̀. Bó ti jẹ́nu, bó ti jẹ́nu, ojúbà gbogbo jáwéjáwé o, ojúbà òun gbogbo pátá. Kàgbégbé ohun mi ròkun, kálukú kó gbóhùn mi rọ̀ṣà, kó dídẹrẹ́ kó gbóhùn mi lọ sílé oníwò. Gbogbo ẹni tí ó ṣe yín lóore pátá, tí ó ṣe mí náà lóore, olóore wa yóò wá wárí lónìí. Bó ti jẹ́nu. Èmi náà ni o, lórí ìkànnì yín Ọgbọ́n Àgbà tẹlifíṣàn. Omilani Olúdáre Àrẹ̀mú, like father like son, ọmọ wa tó ń pè léegun létí nílùú ẹlẹ́rẹ́ àdùbí. Òòṣà ńlá ni mí o, tí ń gbélé tí ń fọhùn ẹlẹ́rìn, agbélémọ tó ń ṣe lóko. Thank you very much.